bí òpùrọ́ bá fi irọ́ kọ́ ilé ìtàn ẹni tó bá ní katakata òdodo ẹ tètè fi wọlé irọ́ o torí ntáyé bá dé bá ni wọ́n fi sọ̀tàn ntáyé bá dé bá ni wọ́n fi sọ àrọ́bá sì ní bàbá àtàn. mo gbọ́ fídíò ọ̀kan nínú àwọn àgbàlagbà òpùrọ́ lánàá kò síjọ́ tí a wo fídíò ẹni náà bí ó bá parọ́ máa fà rẹ̀ yóò parọ́ máa fà láàfà ọ̀kanú méjèèjì ó ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ bàbá náà. ẹni ọ̀hún ló tún wá gbé tuntun jáde lánàá gẹ́gẹ́ bí orúkọ wọn. wọ́n ń sọ̀tàn bàbá wa Salahuddin bàbá Leela pẹ̀lú Sheikh Adam. irọ́ àkọ́kọ́ tí wọ́n pa ni pé nígbàtí bàbá wa Leela fi wà ní kékeré tí a máa jánẹ́sì fáwọn alájí àgbà ní Sheikh Adam ti máa wò wọ́n pa ilé máa jáfáfá ilé tó jáfáfá o ọ̀nà tó òun tó máa jánẹ́sì fáfá rẹ̀ dáadáa. wọ́n á ní ló fà á tó fi jẹ́ wípé nígbàtí Sheikh Adam ń fẹ́ lọ máa ṣiṣẹ́ pẹ̀lú Ansarudeen wọ́n wá ránṣẹ́ sí pé ìwọ tí o jáfáfá yìí ni kó wá bá ń dúró ti lé kéwù mi. irọ́ ni àwọn tí wọ́n jù yín lọ tí a sì mọ̀ nípa àtàn náà títàn yẹn sojú wọn ń bẹ láyé nínú wọn ni bàbá wa Khalifatul Adabiya tòní ọ̀rọ̀ yẹn sojú tí wọ́n jọ lọ dálé kéwù yẹn lẹ̀ ni. ọlá tó náà wọ́n bá ṣe fún Sheikh Adam ó pọ̀ bí yẹn bá gbé látàpọ̀ ọ̀tún ẹ̀ lè sọ ti apọ̀ ọ̀tún débì kan tí ó fi rẹ̀ yín ní àwọn khasa'is àwọn ìwà yìí tọ́lọ̀ nǹkan mọ̀ọ́mọ̀ fi sà wọ́n lẹ́sà láwọn orí tọ́lọ̀ fi sà wọ́n lẹ́sà tí ò nílò ká mọ́rọ̀ mà táwa gan mà ká parọ́ mọ́ wọn pé wọ́n ṣe tí wọn ò ṣe kọ́ ní ó kó kàrámà bá Sheikh Adam. ọlọ́run ló pọ́n bàbá yẹn lé ẹ rí i pé yìí tẹ́yìn fi ń kún lẹ́ fi ń kún wọn lọ́dọ̀ àbùkù bàbá yẹn ṣe ní àbùkù. bọ́rọ̀ náà sì rí rèé ẹ lọ wọnú tíra yìí Nafahatu min Ayati Bulbuli Ìlọrin asọ̀dá Sheikh Abdulrahman bin Salahuddin al-Imam al-Malawi al-Ashir al-Imarati Ìlọrin ẹ lọ wò ní ojú ewé 20 ibi mo fẹ́ ló ń bẹ̀ wọ́n ní idhkana Sheikh Idr هو الذي طلب من الشيخ عبد الرحمن أن ينضم إلى الشيخ آدم الإيلوري لتعزيز مركزه ومساعدته بالتدريس فيه. الشيخ آدم في مركزي له ẹni tó dọ̀rẹ́ wọn ẹni Sheikh Idru apá òkàgì àwọn ti wà ní ìlú Ọ̀wọ̀. Sheikh Adam lọ bá wọn ní ìlú Ọ̀wọ̀ yẹn ọ̀rẹ́ mi dákun ó sì máa bọ̀ wá sí Abẹ́òkúta kájọ dámọ́ríkà sílẹ̀ ń bẹ́ẹ̀. bàbá apá òkàgì wá jẹ́ kó yé Sheikh Adam páwọn ò lè ṣe yẹn iṣẹ́ táwọn gbé dání bí ti fẹsẹ̀ rinlẹ̀ níjọ́ náà ní ilé fi bílẹ̀ àáfàá mi ló ní kí n dúró síbí. tọ́ wọ́n wá kọ lẹ́tà fún Sheikh Adam kí wọ́n mú un lọ bá bàbá wa Salahuddin ní Òkìtìpupa ní bàbá wa Salahuddin wà níjọ́ náà lọ mú un bá a níbẹ̀ tó bá ti kà á ó ti gbọ́n tí mo wí. tọ́ ẹni ó ìdíkànnà Sheikh Khidir هو الذي طلب من الشيخ عبد الرحمن أن ينضم إلى الشيخ آدم الإيلوري لتأسيس مركزه ومساعدته بالتدريس فيه. bàbá akọ́ òkàgì ló bá bàbá wa Salahuddin Leela sọ̀rọ̀ pé dákun bá mi kún un lọ́wọ́. tọ́ bàbá wa Salahuddin náà wá tó nǹkan yẹn dá sí fúnra wọn ò lè fọwọ́ sí fúnra wọn àfikán wá gbàyọ̀ǹda lọ́dọ̀ alájí àgbà tí sàáfà wọn.
Sheikh Adam ní láti dọ́dọ̀ Alhaji àgbà kúnlẹ̀ wájú Alhaji àgbà tọrọ yọ̀ǹda ni. Ọ̀rẹ́ ni bàbá wa Salahuddin àti Sheikh Adam. Ká wá sọ̀tàn yẹn bí tàn yẹn ṣe rí gangan kò kábùkù bá Sheikh Adam. Irọ́ kejì tí wọ́n pa ni pé Sheikh Adam wá ń san owó oṣù fún bàbá Léèlá. Irọ́ tún nìyẹn. Wọ́n ń san pọ́n 12, wọ́n ń san pọ́n 2, wọ́n ń san pọ́n 5, kíni, wọ́n ń san pọ́n 6. Irọ́ ni. Èló ni Maulana Sheikh Adam ń gbà l'Ansaruddin níjọ́ náà? Èló ganan fi ń sanwó oṣù tó títà níjọ́ náà? Ṣebí báwo ni àtijọ́ àti mú òṣè rọrùn? Ìkéwú ni èló lówó tí wọ́n rí ń bẹ̀. Jẹ́mi ó lọ máa ṣiṣẹ́. Ẹ̀yin ẹ mójútó lé. Ní tá a bá rí ń bẹ̀ pẹ̀lú tá a bá rí bí a máa kó pọ̀ mọ́ra wọn. Báwa sáàdì wọ́n fi ń sanwó oṣù. Àti pé ìtàn yẹn gan nígbà tẹ́ dálẹ̀ tẹ́ ń sọ nísìn kí lẹ fẹ́ mú níbẹ̀? Ẹ tún fẹ́ dá wuyewuye lẹ̀. Ọjà bẹ́ẹ̀ bá ti kọ́ ilé irọ́ kátàkátà òdodo ń bẹ lọ́dọ̀ tiwa tí wọ́n fi wó ilé irọ́ àníjí ó lọ àfi ká sọ tiwa náà. Bàbá wa Salahuddin bàbá Léèlá ò gba owó oṣù lọ́wọ́ Sheikh Adam. Bó ṣe jẹ́ nìyẹn. Gbogbo ẹni tó bá fẹ́ ra oyin eléyìí à ń gbé lọ sí Ìkòròdú lónìí. Bẹ́ẹ̀ ni Ìkòròdú ní lọ. Báyìí àti eléyìí náà àti eléyìí náà oyin ògidì ni gbogbo àwọn tó rà ni wọ́n tún béèrè fún. Gbogbo olùtẹ́ bá wà nílẹ̀ Yorùbá ẹ kàn sí mi lórí 09031308477. Anti-stroke powder lélẹ́yìí tó tún ṣiṣẹ́ high blood pressure, ó ṣiṣẹ́ fún ìtọ̀ ṣúgà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹnikẹ́ni tó bá fẹ́ láti ní lọ́wọ́ ẹ pè nọ́mbà mi 09031308477. Inshallah ó yá ẹ wá mọ pákẹ́tì yín ẹ wá pákẹ́. Inshallah gbogbo ẹni tó bá fẹ́ oríire gbogbo wa Ọlọ́run ní sọ lórí burúkú. Maulana Sheikh Adam Ọlọ́run sá bá wa kẹ́ wọn bá wa gẹ̀ wọ́n bá wa tọ́ wọn sáfẹ́fẹ́ rí. Àlékún kẹ́ bá ṣe fún wọn. Bàbá wa Alhaji àgbà tí wọ́n já síwájú gbogbo wọn náà Ọlọ́run sá kẹ́ wọn gẹ̀ wọ́n tẹ gbogbo wọn sáfẹ́fẹ́ rí Ọlọ́run ọba ọlọ́gbàrọ̀ Ọlọ́run ló gbọ́ Ọlọ́run àná ọlọ́lá foríjì ọ̀nà kí àfa Alimi kí àfa Zaki àgbà. Salatu ala nabiyil karim.